Ìwé Jẹ́nẹ́sísì orí 5. Èyí ni ìwé ìran Ádámù. Ní ọjọ́ tí Ọlọ́run dá ọkùnrin, ní àwòrán Ọlọ́run ni ó dá a, àti akọ àti abo ni ó dá wọn. Ó sì súre fún wọn, ó sì pe orúkọ wọn ní Ádámù. Ní ọjọ́ náà ni ó dá wọn. Ádámù sì wà ní 150 ọdún, ó sì bí ọmọkùnrin kan ní jíjọ àti ní àwòrán ara rẹ̀. Ó sì pe orúkọ rẹ̀ ní Sétì. Ọjọ́ Ádámù lẹ́yìn tí ó bí Sétì jẹ́ 1,000 ọdún, ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Gbogbo ọjọ́ tí Ádámù wà sì jẹ́ 1,000 ọdún ó lé 30, ó sì kú. Sétì sì wà ní 100 ọdún ó lé 5, ó sì bí Énọ́sì. Sétì sì wà ní 1,000 ọdún ó lé 7 lẹ́yìn tí ó bí Énọ́sì, ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Àti gbogbo ọjọ́ Sétì jẹ́ 700 ọdún ó lé 12, ó sì kú. Énọ́sì sì wà ní 70 ọdún, ó sì bí Kénáánì. Énọ́sì sì wà ní 1,000 ọdún ó lé 15 lẹ́yìn tí ó bí Kénáánì, ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Gbogbo ọjọ́ Énọ́sì sì jẹ́ 700 ọdún ó lé 5, ó sì kú. Kénáánì sì wà ní 50 ọdún, ó sì bí Mèhálàélì. Kénáánì sì wà ní 1,000 ọdún ó lé 40 lẹ́yìn tí ó bí Mèhálàélì, ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Gbogbo ọjọ́ Kénáánì sì jẹ́ 700 ọdún ó lé 10, ó sì kú. Mèhálàélì sì wà ní 60 ọdún ó lé 5, ó sì bí Járẹ́dì. Mèhálàélì sì wà ní 1,000 ọdún ó lé 30 lẹ́yìn tí ó bí Járẹ́dì, ó sì bí ọmọkùnrin àti obìnrin. Gbogbo ọjọ́ Mèhálàélì sì jẹ́ 700 ọdún ó dín 5, ó sì kú. Járẹ́dì sì wà ní 100 ọdún ó lé 2, ó sì bí Énọ́kù. Járẹ́dì sì wà ní 1,000 ọdún lẹ́yìn ìgbà tí ó bí Énọ́kù, ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Gbogbo ọjọ́ Járẹ́dì sì jẹ́ 1,000 ọdún ó lé 42, ó sì kú. Énọ́kù sì wà ní 60 ọdún ó lé 5, ó sì bí Mètúsẹ́là. Énọ́kù sì bá Ọlọ́run rìn ní 300 ọdún lẹ́yìn tí ó bí Mètúsẹ́là, ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Gbogbo ọjọ́ Énọ́kù sì jẹ́ 400 ọdún ó dín 35. Énọ́kù sì bá Ọlọ́run rìn, òun kò sì sí nítorí tí Ọlọ́run mú lọ. Mètúsẹ́là sì wà ní 100 ọdún ó lé 7, ó sì bí Lámẹ́kì. Mètúsẹ́là sì wà ní 1,000 ọdún ó dín 18 lẹ́yìn ìgbà tí ó bí Lámẹ́kì, ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Gbogbo ọjọ́ Mètúsẹ́là sì jẹ́ 1,000 ọdún ó dín 29, ó sì kú. Lámẹ́kì sì wà ní 100 ọdún ó lé 2, ó sì bí ọmọkùnrin kan. Ó sì sọ orúkọ rẹ̀ ní Nóà, pé eléyìí ni yóò tù wá nínú ní iṣẹ́ àti làálàá ọwọ́ wa lórí ilẹ̀ tí Olúwa ti fi bú. Lámẹ́kì sì wà ní 600 ọdún ó dín 5 lẹ́yìn tí ó bí Nóà, ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Gbogbo ọjọ́ Lámẹ́kì sì jẹ́ 1,000 ọdún ó lé 17, ó sì kú. Nóà sì jẹ́ ẹni 500 ọdún. Nóà sì bí Ṣémù, Hámù àti Jáfẹ́tì.